Gonna make arrest baba titi, not Aalafin. That's number one. Ẹlẹ́ẹ̀kejì, gbogbo ẹ̀dá ń gbé news, that news is not like that. Ìgbà tí wọ́n fẹ́ ṣe, báyìí máa ń sọ tá bá fẹ́ ṣe, tó bá fẹ́ wọ ìpèbí lọ́yọ̀ọ́. Ó ní àsìkò. Àmọ́ ilé bọ́ sí ọ̀rọ̀ mi máa tó bí 30 minutes o. Àmọ́ ilé bọ́ sí inú àwẹ̀. Ní kábíyèsí ṣe ní kó bẹ̀rẹ̀ láti alẹ́ pátápátá which is aago 10 before àsùbá kí wọ́n ti close oro. Ọ̀yọ́ là wà o. A dẹ̀ ń ṣọmọ àlè níbẹ̀. Àmọ́ mo rí gbogbo kíni ẹ̀ tó ń fly mo dẹ̀ ń gbọ́ information káàkiri. Ọ̀pọ̀lọpọ̀ ní ààrẹ afẹ́ gbọ́ lẹ́nu yín. Àwọn tó tẹ̀ tún jẹ́ sister mi kan wọ́n pè mí. Yes. Lady K pè mí. Tájọ wà lórí internet tájọ ń ṣe Yorùbá Nation. Ó bí mi mo dẹ̀ ṣàlàyé fún. Ṣẹ́rí alákọ̀ọ́kọ́ mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Chief Oloye Adeyemo Sunday Igboho Oòṣà. God bless you for quick respond. Then God bless Koiki for quick respond. God bless Yoruba Wuyi for quick respond. Then God bless sister mi for quick respond. Ìyẹn Lady K. Ṣẹ́rí kíní kan tí mo fẹ́ kẹ́ mọ̀ ní pé game ni wọ́n ń play o. Then mo fẹ́ kẹ́ èèyàn kan kẹ́tún mọ̀ kankan. Ṣẹ́rí possibility wà kó jẹ́ pé àwọn ọ̀tá Aláàfin non play game yẹn. Torí ọpọlọ tèmi ń sílẹ̀ díẹ̀. Possibility wà kó jẹ́ pé àwọn tí ọba ò tọ́ sí, tó rò pé ọba wu àwọn tọ́ba ò dẹ̀ tọ́ sí, ó ní wọ́n ṣiṣẹ́ yẹn. Possibility ó wà bẹ́ẹ̀. Possibility wà pé àwọn Ọ̀yọ́mèsì kan tí ò ní tí wọ́n support scenario yìí, wọ́n wà lára àwọn tó ń ṣe kinní yẹn. Torí there's one Ọ̀yọ́mèsì mi ní dárúkọ ẹ̀, ọmọ ẹgbẹ́ picture ẹ̀ sí every garden time ló máa ń bú Aláàfin. Olóhùn kí n màláíkà. Gbogbo ẹni tó bá lórí Facebook type kí n màláíkà. Lára àwọn Ọ̀yọ́mèsì tí Ọlọ́run ní kí ọ̀rọ̀ yẹn yí mọ́ lọ́wọ́ ni. Bó ṣe ń bú Aláàfin, ló ń bú Ṣèyí Mákindé, ló ń bú Senator Mọ̀súrà Sùmọ́nù, ló ń bú èmi gangan, ìyẹn òkun àwa ti lọ́ba. Bọ́ ẹ jẹ́ kí wọ́n sọ kọ́kọ́ fẹ́ yèèyàn wa. Mò ń bọ̀ lórí máa sọ̀rọ̀ Awíkoko náà lẹ́ni o. Kẹfà balẹ̀ gbọ́. Kò ní pẹ́. Ṣẹ́rí whoever tó bá ní pé wọ́n ní wọ́n make arrest Aláàfin nínú kinní yẹn, ẹ kà kún pé wọ́n kàn jam talk ni. Àwa nílùú bàbá tiwa àwọn ògbọ́n kankan. Wọ́n ti gé tiwa. Wọ́n tẹ̀ gé tiwa tiwa di sírù nǹkan bẹ́ẹ̀. Mo fi Ọlọ́run búra àwọn ògbọ́n kankan lọ́yọ̀. Torí tírù nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀, àtijẹ́ta tó ti fọ ọ̀rọ̀ yẹn mi ààrẹ máa ti gbọ́. Àwọn ògbọ́n kankan lọ́yọ̀ àmọ́ tó ń lọ. Wọ́n ò tí ì bí ìyá wọn kú gẹ́gẹ́ bí Ìgbòho ṣe sọ. Kí any one of them láwọn fẹ́ cross the boundary wá sọ́yọ̀. Wípé wọ́n make kí ló kan Haúsá. Because mi ì get kíní yẹn right pẹ̀lú situation táwọn èèyàn fi ń sọ̀rọ̀ wípé but a lè ní káwọn èèyàn máa sọ because ọ̀nà tí oníkálukú fi ń gbọ́ ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. But kí ló kan Sultan of Sokoto pẹ̀lú ọ̀rọ̀ Aláàfin. Torí Aláàfin ò dá sọ̀rọ̀ Sultan. So kí ló kan Sultan of Sokoto pẹ̀lú ọ̀rọ̀ Aláàfin. How did I get it wrong? Can you explain it? I'm not getting it wrong. Mo mọ̀ nǹkan tí mo sọ. By attaching, ìwọ ni kò béèrè lọ́wọ́ tèmi, kò lè yí ẹ tó mi. I don't get it wrong. I know what I'm saying. So kí ló kan Aláàfin pẹ̀lú ọ̀rọ̀ ọba Sokoto débi pé ọmọ ní kí ó lọ make arrest. Me get it wrong. Any one of them can perform any miracle. Because mo wà lórí social, mo dẹ̀ mọ̀ nǹkan tó lọ. Mo rí kan nínú àwọn Ọ̀yọ́mèsì tó bá dẹ̀ fẹ́ kí n dárúkọ ẹ̀. Torí mo ń forúkọ ọ̀bọ mi fẹ́ dá. Tó bá fẹ́ kí n dárúkọ ẹ̀ máa dárúkọ ẹ̀. Ó gbé picture bàbá ẹ̀ sí báyìí. Ó dẹ̀ ń takú Senator Mọ̀súrà Sùmọ́nù. Ó ń takú Governor. Ó dẹ̀ ń bú Aláàfin Ọwọ́ Adé. What are you talking about? Brother mi jọ. Bóyá kò lọ sí next door. Tó bá ti fẹ́ get ọ̀rọ̀ tí mo sọ. Don't tell me I'm getting it wrong. Èmi ò kàn ń jáde. I'm not the kind of person tó kàn máa bọ́ta sọ̀rọ̀ lórí internet. If I drag anyone online, I don't give a fuck. O lè gẹ́ra kúrò lórí fóònù mi ìpè ẹ̀ náà. Adéládé Ògògó àbí whatever you call your name. Ṣé mo pè é ní that ask you yẹ? Mi ìpè ẹ̀. Mo máa ń tẹ̀yìn tẹ́ máa kàn wá tẹ́ máa ń bẹ́ sọ̀rọ̀. So fẹ́ mọ̀ ìlú mi tó mi ni. Tó bá jọ́ mọ̀ Ọ̀yọ́ gangan, o lè mọ̀ Ọ̀yọ́ tó mi. So keep quiet when I'm talking. This is my page. Tó bá mọ̀ pé mo get it wrong. Oh easy, this is phone. Mú fóònù ẹ, stage ẹ̀ síwájú ẹ. Kò dẹ̀ ṣe láì pé ààrẹ àmọ̀rúfò ń get it wrong. Má dẹ̀ fún ẹ lésì. Ẹ má máa wá bí láti bá máa sọ nonsense. So o fẹ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tó mi lọ́yọ̀ ni. Who are you? Tó sọ pé you are getting wrong. By dragging ṣé mi mọ̀ nǹkan tí mo ń sọ ni. Àbí ṣe ti bá ṣàbí kí n show kí kúkú show picture ìkan nínú àwọn Ọ̀yọ́mèsì tí ọmọ ẹ̀ ń wá sórí kí n tó wá blackmail gbogbo àwọn ìṣe kí n show ẹ̀ bí ni. Mi ìfẹ́ tààlú mi lọ́pọ̀ ni. That's why tí mo ṣe lo èdè yẹn. So just move, shift. Me oh funny, I'm not funny. I don't like somebody. So me like about disturb killing me. You should have listened to me. Go check in line before you say anything. Okay? So kilo kan me funny. Oh mo koko to mi lọ́yọ̀ ni. Kó máa gbé nu Ọ̀yọ́ ni mo ń sọ. Oh mo tó lọ lọ́yọ̀ tó mi ṣe wà l'Amẹ́ríkà yìí. Ni tó lọ lọ́yọ̀ o mo tó mi.
Thank you, Jare Assis. Why that mama so money you are getting rid of by attacking? You mean fair attacking one pani? Show me go me face ni. Ko mind to talk with me sometimes you could have just listened. Go take in sorrow. Me like him deactivate me ti ba ti ṣe nǹkan. Ó ti yé. What am I getting wrong? O te ti je land. O ti ni mo get it wrong. Mo is 10 minutes. O ti ni mo get it wrong. I don't get anything wrong. So kò sí nǹkan tó kan Aláàfin pẹ̀lú Sokoto. Kò dẹ̀ sí nǹkan tó kan pẹ̀lú àwọn Islamic kini kan tó pera wọn. Ẹni tó jẹ́ àwọn olórí Islam lọ́yọ̀ọ́ tó jẹ́ àfáà igi ogun wọ́n ti sọ̀rọ̀ síta. A dẹ̀ ti tẹ̀lé brother wa. So ti yé. So whoever tó bá sọ nípa pé àwọn Islam kan wọ́n ní kó lọ arrest Aláàfin, mo fẹ́ kí gbogbo yín mọ̀ bí pé irọ́ pátápátá ni. Ó ti yé yín. Wọ́n kàn wá ọ̀nà tó fẹ́ fi ṣe nonsense. Kò dẹ̀ sáyé yẹn lọ́tẹ̀ yìí lọ́dún yìí. So ti yé. Ní Ọ̀yọ́ títí wa o, kò sí àyè nonsense lọ́tẹ̀ yìí. Anybody tó bá fẹ́ perform miracle, ẹ lè perform it, but leave Aláàfin alone. Jẹ́ Aláàfin lásán. So ti yé yín. Bóyá kí n dẹ̀ play kíní kan fún yín bíbá, let me see. So Aláàfin àkànjẹ́ Aláàfin, just not àkànjẹ́ Aláàfin ìtọ̀sẹ̀ lálò. So bí uyùn nǹkan tí ò bá wo anybody kó wá sọ pé kíní kan Ifá ló mọba. Ó ti yé yín. Ifá ló mọba. Ẹni sùúrù ẹ jẹ́ kí n mo play kíní yẹn lórí mo send it sórí show mi lánàá. Let me see, maybe I still have it here or not. So ẹ jẹ́ ká máa ní sùúrù. Tí ẹ bá ti ń sọ̀rọ̀, you have to cool down, jẹ́ kí n land. Tí bá ti land tán, ẹ wá ṣe. But ọ̀rọ̀ tí mò ń sọ, ọ̀rọ̀ tí èmi ń sọ tí mo sì ń tẹnu mọ́ ni pé nobody tó lè wá sí inú Ọ̀yọ́ láti wá sọ pé àwọn fẹ́ make arrest. Ẹ jọ̀ọ́ ṣé bá ní lórúkọ jẹ́ nìyẹn. Ọba tí ò tẹ̀ tí tó sì wà lórí ìpè bí ẹni fẹ́ máa fi kò máa tá ní sí méje. And now you are telling me I'm getting it wrong. How did I get it wrong? How did I get it wrong? Mi fẹ́ mọ̀ bí ṣe get it wrong. Bí a kò explain. And if you have any explanation, you could have called me. Tó bá bá mi sọ̀rọ̀. Èmi ò like kí ọ máa ta sí mi. So nǹkan tó ṣẹlẹ̀ sí. Wọ́n fẹ́ dá ogun sílẹ̀ ni. Kò dẹ̀ lè ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwa. Ó ti yé yín. Nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé Ọ̀yọ́ àti Haúsá ní nǹkan kan tó pa wá pọ̀. Haúsá àti Ọ̀yọ́ nǹkan kò pa wá pọ̀. Kò sí nǹkan kan tó so mọ́ wa. Hold on. Grab one. Ẹ gbọ́. Lẹ́yìn tó dé láti Canada. Ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀rọ̀ náà kò yé níbẹ̀rẹ̀. Àmọ́ ní báyìí ó ti yé ẹni gbogbo. Kò yé àwọn èèyàn púpọ̀ pé ọba kan gba ọ̀pá àṣẹ àti sàbúkẹ́ẹ̀tì. Àmọ́ lọ́jọ́ kejì ló gbéra tó gba ìlú òyìnbó lọ. Ohun tí àwọn kọ̀ọ̀kan kọ́kọ́ ń béèrè tí wọ́n sì bẹ̀rẹ̀ sí sọ ni pé irú ọba wo rèé? Bẹ́ẹ̀ làwọn míì ní kí ló ń ṣẹlẹ̀ gan-an? Tí àwọn alásọjá àmọ̀ ẹ̀dá míì pàápàá sì ń wí pé ṣé kìí ṣe pé kábíyèsí ti sá lọ. Bóyá kò múra fún ipò náà tẹ́lẹ̀. Kò rò pé òun máa jọba. Ó rò pé erémọdé ni. Àfi nígbà tó rí wàhálà tó wà nípò ọlá náà tó lóun ò ṣe mọ́. Àmọ́ ó ti hàn dáadáa báyìí pé ọba wa ò sá lọ àti pé kò sí àbòsí kankan nínú gbogbo ohun tó ṣẹlẹ̀. Kó lè dáa ni ohun tí Aláàfin Abdulhakeem Abímbọ́lá Ọ̀wọ́ Adé bá lọ. Ẹni tó bá rántí bí wọ́n ti ṣètò náà, ọ̀rọ̀ náà yóò sì yé dáadáa. Ohun tó ṣẹlẹ̀ kò sì ní rú lójú rárá. Ọjọ́ 10 oṣù kìíní ọdún 2025 yìí, iléeṣẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹnjiníà Ṣèyí Mákindé kéde pé àwọn ti mú Aláàfin tuntun àti pé orúkọ Aláàfin ọ̀hún ni Abímbọ́lá Ọ̀wọ́ Adé. Ìkéde yìí ya àwọn èèyàn lẹ́nu. Ọ̀pọ̀ kò sí mọ ìdí tí wọ́n fi kéde bẹ́ẹ̀ lọ́jọ́ Ẹtì Friday tí í ṣe ọjọ́ Jímọ̀. Nígbà tí ọ̀rọ̀ náà fojú hàn láwọn èèyàn tó mọ ìdí abájọ. Ìdí abájọ tó hàn náà ni pé wàhálà tí ọ̀rọ̀ jíjẹ Aláàfin Ọ̀yọ́ ti mú dání láti ọjọ́ yìí kò jẹ́ kí wọ́n lè ṣe ìkéde náà lọ́jọ́ míì ju ọjọ́ Jímọ̀ lọ. Thank you. Ìdí ni pé lásìkò tí wọ́n ṣe ìkéde náà kò sẹ́nìkan tó lè sáré gba ilé ẹjọ́ lọ pé òun kò fẹ́ kí wọ́n gbé ọ̀pá àṣẹ fún Aláàfin tuntun tí wọ́n yàn náà. Tí ẹnìkan bá sì ti ṣe èyí tí Aláàfin kò ní ọ̀pá àṣẹ tí kò ní sàbúkẹ́ẹ̀tì, ọ̀rọ̀ dàrú nìyẹn. Ohun tí ìjọba fẹ́ sáré ṣe ni pé bí wọ́n ti kéde orúkọ Ọ̀wọ́ Adé yìí kí wọ́n fún un ní sàbúkẹ́ẹ̀tì kí wọ́n sì gbé ọ̀pá àṣẹ fún un láàrin ọjọ́ náà sí ọjọ́ Sátidé. Bó bá ṣe pé wọ́n rí Ọ̀wọ́ Adé ní Sátidé tí ṣe ọjọ́ àbámẹ́ta, ìyẹn ọjọ́ kejì tí wọ́n kéde orúkọ ẹ̀, wọ́n bá ti gbé ọ̀pá àṣẹ fún un. Ṣùgbọ́n ẹni tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ yìí kò sí nílé. Canada ló ń gbé, iṣẹ́ ìjọba orílẹ̀-èdè náà ló ń ṣe. Ọ̀gá pàtàkì kan ni níbẹ̀. Iléeṣẹ́ tó múná wá fún gbogbo orílẹ̀-èdè ọ̀hún ló wà. Ohun tí kò sì ṣe lè sáré fiṣẹ́ náà sílẹ̀ nìyẹn. Kò tilẹ̀ sí bí yóò ti kò dé Nàìjíríà lọ́jọ́ kejì tí wọ́n kéde orúkọ ẹ̀. Àmọ́ pẹ̀lú bó ti nira tó, lọ́jọ́ kẹta tí ṣe ọjọ́ Sunday, Ọ̀wọ́ Adé gúnlẹ̀ sí Nàìjíríà. Nígbà tó sì di kùtùkùtù òwúrọ̀ ọjọ́ kejì ọjọ́ Ajé, gómìnà Ṣèyí Mákindé gbé ọ̀pá àṣẹ fún Ògògó orí kò sí ẹyẹ tó bá jọmọ Ọ̀yọ́ ìyàwó ẹ ló ń bá wí lóní tó mọ mi tó ẹ ìyàwó ṣé òwò orúkọ ẹ ní the play.
bẹ́ẹ̀ ọjọ́ náà pàápàá kì í ṣe ọjọ́ kékeré, ọjọ́ kan tó pinmirin ni. Àwọn èrò ń wọ́ lọ, bẹ́ẹ̀ ni wọ́n ń wọ́ bọ̀. Èyí sì fi hàn pé àwọn tó nílé tàlejò Ọ̀yọ́ ti ń retí Aláàfin tuntun. Wọ́n retí Aláàfin tuntun lẹ́yìn tí ọba Lámídì Ọláyíwọlá Adéyẹmí kẹta ti wàjà. Ohun tó wá ṣẹlẹ̀ ni pé àwọn èèyàn ti rò pé lọ́jọ́ tí Aláàfin wọ̀lú Ọ̀yọ́, ìyẹn lọ́jọ́ 13 oṣù January ọ̀hún, kò tún ní padà lọ mọ́. Àmọ́ Aláàfin kò sùn ìlú Ọ̀yọ́ níjọ́ náà. Ó gbọ́dọ̀ padà sí Ìbàdàn nítorí lọ́jọ́ kejì ló ń lọ sí Canada padà. Bí àwọn aráàlú tí wọ́n gbọ́rọ̀ náà sì ti ń béèrè pé kí ló ń ṣẹlẹ̀, ọba òun wá. ẹ jẹ́ kí n sáré ṣọ́ọ̀tì bẹ̀ yẹn. ṣe rí nígbà yẹn àwọn kan ń polówó brother mi anyway whatever it is má bínú pa ọ̀rọ̀ tí mo ti sọ kọjá. àmọ́ tó nídìí nù brother Moruf mọ́dà mi ìyàwó mi nìyẹn o, bóyá wo ló mọ́ o, ìyàwó yín lọ́yọ̀ o nìyẹn. So now ajá àjọyẹ̀ kínní, that's my wife. Now let me tell you this, ọjọ́ tí wọ́n ń sọ yẹn nǹkan tẹ́ ẹ máa fi mọ̀ wípé gọ́vnà Ṣèyí Mákindé kò ṣe èrú. Allahu Akbar. ṣe rí pé ẹni tó bá digest ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ yẹn, ẹni tó bá digest ọ̀rọ̀ tí mo play sìn á mọ̀ pé Dr. Ṣèyí Mákindé kò ṣe òjòrò, because ẹni tó jọba yìí ò mọ̀ pé òun lọ́ba. àwa yìí gan a ti gbọ́ kó tó di pé ọba gbọ́ láàárọ̀ ọba ń sùn ni. We are just 1 hour different la fi wá síra wa pẹ̀lú Canada. Okay, kí ni mo fẹ́ fà fún yín? Nígbà tí wọ́n pe Aláàfin tí wọ́n jí, kódà àwọn kan náà fi aago jí bàbá yìí pé ìwọ ni fámú. Ó gbẹnu tiwa dẹ̀ máa sọ confirm ni. Nígbà tí bá dẹ̀ ti mu tí gọ́vnà dẹ̀ ti sọ pé must ni, bàbá ìgbéra lójú ẹsẹ̀. Kí ló dé kéèyàn ní ilé bàǹtàbàǹtà kó máa bá complain tó ń fa iná tó jẹ́ kí iná máa tàn ní gbogbo ìdíwó Canada, tó dẹ̀ jẹ́ pé ọ̀gá ni ó dẹ̀ kú ọ̀nbẹ̀. Ṣó ti yé yín? Ojú ẹsẹ̀ ní máa yẹn gbéra ló gba Nàìjíríà wá níjọ́ kejì. Ìjọ́ kejì tó gba Nàìjíríà wá, gọ́vnà ṣe kíni, ó fúlọ́pàá àṣẹ àti certificate. Àwọn ọmọ ilé ìfẹ́ ti kọ́kọ́ fìyẹ́ bú wa. Idiot kan tó lóhun ṣológun dúdú àbólógun rúrú wèrè tí torí ẹ ò pé yẹn, tí wọn mọ̀ tán torí owó òṣì tó fẹ́ gbà lórí net. Àwọn òwò abíbáyìí láti wá gbowó nẹ́ẹ̀tì. Monetization mi is poor all the time. Àwa wá láti wá sòdodo ọ̀rọ̀ fáwọn èèyàn ni. If you see me on internet, mo níṣẹ́ mi lọ́wọ́ mi iṣẹ́ ń tẹ́ máa ní wọ́n ti bẹ́ wá nítorí kíni mi iṣẹ́ rú ẹ̀. Bàbá ìgbéra ó lọ gba ẹ̀tọ́ ẹ̀, ó dẹ̀ padà wá sí Canada torí kò gbà yóò lè jẹ́ 2 days bóyá sáré call off ni. Ó láti padà kó ṣẹ̀ṣẹ̀ wá make arrangement. Kí ló dé? Èèyàn máa wọ ìpè bí, kò ṣe pé kò wọ ìpè bí. Àti rí àwọn oníkìní kan náà, kí náà pè wọ́n náà, àwọn tó ń sọ̀tọ̀ náà kíní kan ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀. Ó máa ń yà mí lẹ́nu wípé ìkọ̀kọ̀ tẹ́ ìbò ní pé ayé ìgbà kan ti yàtọ̀ sí ayé ìsìn. Bẹ́ẹ̀ ni ìyàwó ẹ̀ nìyẹn Agogogo. Ayé ìgbà kan ó ti yàtọ̀ sí ayé ìsìn. Tí ayé bá dẹ̀ ń yé èèyàn máa bá wọn yí ni. Lóòótọ́ tó bá jẹ́ pé nígbà wáṣẹ̀ ni, ọ̀pọ̀lọpọ̀ ọba mélòó ló ń lọ ìlú òyìnbó. A lot of people are complaining that why tó jẹ́ pé wọ́n mú Ọọ̀ni, òun náà wà ní òyìnbó, wọ́n mú Olúwo, ó wà ní òyìnbó, wọ́n mú Aláàfin lólu. So nítorí pé ọmọ ọba bímọ kì í sọ pé king ni mí sìn. So just because mo bímọ, ọmọ mi ò ní access láti lọ ìlú òyìnbó. So ká sì máa lo ayé century ìgbà kan. Ọ̀pọ̀lọpọ̀ lọ́mọ ẹ ti travel. Tó yẹ bá dẹ̀ kan wọ́n máa pè é. Oyè kan nìyẹn. Wọ́n dẹ̀ pé gbọ́ orin tí Aláàfin kọ́ ńgbà tó kọ́kọ́ kọni ni. Ó ní jíjí làjí o láàárọ̀ bá o, jíjí làjí o láàárọ̀ bá, lẹ́yìn ọba Adéyẹmí ọwọ́ adé ló gbàdé, jíjí làjí o láàárọ̀ bá. Ẹ jẹ́ kó sound létí yín, nítorí pé ọmọkùnrin yẹn is one of the luckiest man tí máa sọ ní àsìkò tiwa. Bàbá yìí jí ló gbọ́ pé òun náà mú. Ẹ wá ní kó má gbéra. Ṣó ti yé? Ẹni kó má gbéra. Alájà má drag ẹ̀ fílẹ̀ bàbá ọkọ ẹni. Ẹni kó má gbéra, ó dẹ̀ gbéra. Ọmọ Aláàfin dẹ̀ padà wá síbi láti wá gba àyè. Ìlú òyìnbó ò ṣe fílẹ̀ bẹ́ẹ̀. So did you wonder our kábíyèsí ìlú tó yẹ pé citizen ni? So kó dẹ̀ kọ̀ kúrò kó má lè padà tó bá fẹ́ rájẹ́. Irú eléyìí tó bá bọ̀ l'Amẹ́ríkà sí kò ní di visa kò ní di kankan. Ó kàn máa tíkẹ́ẹ̀tì tó máa bọ́ sọ́nà ní bó ṣe rí nìyẹn. Òun lẹ ti gbọ́ lẹ́nu brọ́dà mi tó sọ̀rọ̀ yìí. So gbogbo àwọn tó bá ń drag yìí pé wọ́n ṣe kinní kan, wọ́n fẹ́ ìrú mu ni, òun ni fámú. Torí tí bàbá wa, bọ̀bọ̀ tí mò ń sọ yìí, Akọ́ládé, bọ̀bọ̀ tí mò ń sọ pé ó ń lo picture ìkànnà àwọn Ọ̀yọ́mèsì yìí, tó bá mọ bó ṣe ń drag Aláàfin, irú yìí ò dẹ̀ ní ṣẹlẹ̀ lọ́tẹ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ á fi ẹ̀wọ̀n gbára. Ẹ máa rò pé ìdá ìṣe fún bàbá Adéyẹmí, ẹ̀wọ̀n kó bàbá Adéyẹmí dàgbà. Bàbá eléyìí ò dàgbà. Kò dẹ̀ sáyé ìwèrè nílùú, kò sáyé àpàlà lu òyìnbó, bọ̀ àyàpàlà ti wá sí. Torí àjọ Pàṣọ, àjọ Saheed Òṣùpá, àjọ Wàsíù nílùú òyìnbó. Nígbà kan kò sáyé àpàlà. Ẹ wá jẹ́ sọ̀rọ̀ kan fún yín, ẹ jẹ́ n clear ẹ̀ fún yín. Ṣé ní gbogbo nǹkan tí ò bá wù anybody kó ṣe, ó ti mú ilé ìjẹná, ẹ jẹ́ tó kọrin yẹn. Kábíyèsí ní jíjí làjí o láàárọ̀ bá o, jíjí làjí o láàárọ̀ bá, lẹ́yìn ọba Adéyẹmí
ọwọ́ adé ló gbàdé jíjí làjí ò la rọ́bà kò sí ẹni tó fẹ́ jọba lọ́yọ̀ọ́ tèmi àdé almaruf tèmi ní support wàláì mo fi Ọlọ́run búra kódà mi ì tiẹ̀ tí ń kí ẹ̀ sẹ́ni tó jọba yìí mi ì tiẹ̀ rò sí number 3 number 4 number 5 ọ̀tọ̀ làwọn tá a fọkàn sí pé wọ́n máa yàn nígbà tó lọ́ndẹ̀ lọ́wọ́ adé náà yan ẹjọ́ who are me to query the governor àbí èmi ni máa query executive governor àbí máa query àwọn tó wà ní in charge kínní a lè query wọn so ẹ jẹ́ káwọn èèyàn fi news yẹn sílẹ̀ owó ń bọ̀ ẹ jẹ́ káwọn èèyàn fi news yẹn sílẹ̀ yìí pé kíní kan kò sí ẹni tó fẹ́ gbé Aláàfin tiwa o bàbá wa ti wọ̀ pè bí so Ọ̀yọ́ ò dẹ̀ ní àyè fún nonsense lọ́tẹ̀ yìí ìyẹn number 1 mú padà bọ̀ mo fẹ́ sọ̀rọ̀ Awíkoko gbogbo yín lẹ ti rí níbi tí Awíkoko ti jáde ó lọ sí ọ́fíìsì Ibrahim Shatta ó lọ sí Ibrahim Shatta village tó wà ní Ọ̀yọ́ tíátíá ọmọ tápà ní Ibrahim àmọ́ ọmọ Ọ̀yọ́ ni ìgbà tó wà lọ́bẹ̀ tó lóun náà máa ń gbẹnu ó máa ń ganu sọ̀rọ̀ ọlọ́rọ̀ ó ti bú mi dáadáa so èébú ẹ̀ o kò ní nǹkan kan ṣe pẹ̀lú mi but Awíkoko lójú ọlọ́rọ̀ nítorí ọba gbọ́ tó bá sọ̀sọ́kúsọ ọlọ́rọ̀ àṣẹ bá wèrè fún ẹ tó ti gbọ́ Awíkoko let me advise you èébú kọ́ with the level of education ìwé tó kà ó wá dì mẹ́ fit pé you can go to somebody's company ó lọ sí company tí ọmọ ọlọ́mọ fi multi-million naira tó fi ṣí ó wá ní ìwọ Awíkoko kan ó fẹ́ wọlé lọ́fẹ̀ẹ́ Awíkoko ó ń jà just because of 10,000 naira tó bá dẹ̀ yà wá máa fọ́n púpọ̀ olówó lọ́wọ́ ọmọ Ọ̀yọ́ ni mọ́mí Ibrahim Shatta náà mo ṣe sọ pé Ọ̀yọ́ ni Ibrahim ìwọ Awíkoko wá lọ́bẹ̀ complete bọ̀bọ̀ yẹn ó dà pé ẹ̀rí interview ìgbà covid tó ti ní o ti kọ́kọ́ ná over 90 million mo gbádàbúrò mi sọ ìkànnì ọgbọ́n ó sọ kinní yẹn wípé yes bọ̀bọ̀ yìí ó níjọ́ tó ń lọ sọ́dọ̀ ẹ̀ ẹṣin ẹ̀ tó kú is 24 màálù ẹ̀ tó kú more than 20 ìyẹn àbúrò mi yẹn ok ìwọ Awíkoko wá lọ́bẹ̀ tó bá jọ fẹ́ ṣe dáadájọ́ mi ní má máa ṣerú fídíò òṣì bẹ́ẹ̀ yẹn orí ẹ̀ ò pé pẹ̀lú fídíò tó ṣe yẹn because Awíkoko wọ́ rẹ̀ ńlẹ̀ gbogbo ẹ̀dá ẹ̀ bá gbọ́n tẹ́ bá lọ wo ṣó Awíkoko wọ̀ tó wọ níkà tó wọ ṣẹ́ẹ̀tì ránẹ̀ kí brown báyìí ẹ lọ sórí péjì ẹ̀kẹ́ lọ gbọ́ ọ̀rọ̀ ẹ̀ rí i pé ọ̀rọ̀ ìtara ni bọ̀bọ̀ yẹn ń sọ Awíkoko you are not a good man ìjọ mi máa reframe ọ̀rọ̀ ẹ̀ kó tó split it out lẹ́nu ẹ̀ reframe your statement very well kó tó jáde láti sọ̀rọ̀ bí ṣe wà inú ilé ni mo wà mo ti mọ nǹkan tí mo fẹ́ sọ kí tó jáde Awíkoko ò gbọ́n rárá kò sọ́pọlọ lórí ẹ̀ bó ṣe rí gàtàgàtà bí ẹran súnsun ó wá lọ sí complain èèyàn complain tí ọmọ ọlọ́mọ fowó dálẹ̀ ìwọ á fẹ́ wọlé lọ́fẹ̀ẹ́ síta wà ìbáwo lọ́gọ́ àníṣọwọ́ ni it's must you must pay ó wá ní tí wọ́n bá oní tó bá lọ sí ibo ló ti ẹ̀dá orúkọ bóyá Cairo àbí Dubai ó ní ṣé o máa san owó nǹkan tó máa san ọ̀dẹ̀ ni ẹ́ ṣé o ra tíkẹ́ẹ̀tì lọ Dubai nílùú Amẹ́ríkà tá a wà yìí tó o bá fẹ́ lọ sí Black American History ó máa ti gba appointment ní oṣù 3-4 bóyá eléyìí náà tó kọ́ Ibrahim Shatta lọ́gbọ́n pé bóyá káwọn èèyàn ó máa ní àwọn kan tó máa fún appointment bóyá tó bá sí website ẹ̀ anything tẹ́ bá ṣe ẹ máa gba appointment even kan tó bá déwájú ọ̀dọ̀ ẹ̀ tó bá lápọ̀mẹ̀ ó kàn máa ní kó máa tẹ Google ní Ibrahim tó ń gbọ́ mi ó kàn máa ní kó Google tó bá ní Google ẹ̀ bẹ́ẹ̀ kọ́ reserve appointment lójú ẹsẹ̀ you can get in tó bá lọ sí Black American History tó bá ní 3 months appointment tó bá díjọ́ tó bá déwájú bẹ́ẹ̀ jọ́ ẹ̀ tí èrò tí wọ́n expect tí kò bá sí bẹ́ẹ̀ wọ́n máa fún ẹ lápọ̀mẹ́ǹtì wá ní kíní kan àdúrò ẹjọ́ tó lọ sọ̀rọ̀ pa kéré lọ́yọ̀ ni Ọlọ́run ló mú ẹ pàkúté àwọn ọmọ Ọ̀yọ́ ló mú ẹ Ọlọ́run yọ ẹ tírú àwọn ọmọ Ọ̀yọ́ gangan ò rí ẹ wọn bá dẹ ìdọ̀bálẹ̀ kó ṣe ìfádìí fún ẹ àbí fàárùn ó mọ dúdú tí ń bú Aláàfin èmi yóò bú mi ó gbé mi ṣe pé búyàwó bọ́mọ mi torí pé mo rí pé kò sí brain kò sọpọlọ lórí ẹ Ọlọ́run ti lásìkò tí máa tún bú ẹ lélẹ̀ mi ní fi Ọlọ́run lẹ̀ bọ́ọ̀tà bóyá máa ń ṣe pé elépè ìṣẹ̀kẹ̀ wàá mọ̀ pé tó ń ṣe ilé àwọn bàbá tiwa náà ti ní èpè a máa bú báyìí jáde bí a máa bú báyìí nínú gorodomu a máa bú èpè a máa bú fún ẹ ó dẹ̀ máa mú ẹ lórí bẹ́ẹ̀ ló máa rí. so oníjọ́ mi ó lọ ó wá ní pé ìwọ ò ní nǹkan kan tó special yí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn onítíátà yẹn àmì ní kíní yẹn lọ́wọ́ fẹ́ pé mo ní ni mi mọ̀ bí alájà mi ìbájú sórí second phone mi bí kí tí ẹ play káwọn tí ò tí ì gbọ́ kan gbọ́ alájà tó bá ní bá mi ju sórí 1748 kí play káwọn èèyàn gbọ́ kẹ gbọ́ ọ̀rọ̀ òpònú lẹ́nu àgbàlagbà ọlọ́mọ tó dáhùn lóhùn kò ju ọmọ bíi second born àbí kíní kan ló sọ ọmọ tó filẹ̀ sẹ́nu iṣẹ́ kí Buhari máa bọ̀ Tinubu kó máa bọ̀ báyìí níbẹ̀ ó gbọ́dọ̀ follow ìtọ̀sẹ̀ ó mọ bí tó wà ní Ọ̀yọ́ ló wà wọ́n pe kọ́kọ́ ní ìtọ̀sẹ̀ ló lọ́yọ́ Ọ̀yọ́ ló wà kó tiẹ̀ má wá sí lọ́yọ́ you have to follow the protocol
o follow protocol o wá kó àwọn ọmọ ẹ wá àwọn náà ń jábọ́ lábọ́ àwọn náà wá ń sọ̀rọ̀ ẹ fẹ́ wọnú Ibrahim ládùúgbò owó tọmọlọmọ náà ẹ fẹ́ wọbẹ̀ lọ́fẹ̀ẹ́ so àwọn tó ń fún lówó oṣù bẹ̀ yẹn owó tó ń fún wọn yẹn ó ń jábọ́ látòkè ní àbí Ibrahim ò jókòó ti tíátà nìkan náà máa yẹn gangan innovative dáhàwí koko tẹ́ bá gbọ́ alájàjọ please now kálájà bá mi send ẹ̀ sí mi báyìí mo fẹ́ play ẹ̀kẹ́ gbọ́ wàláhì tí gbogbo yín bá gbọ́ ẹ̀ wò pé no tẹ́ bá gbọ́ èyí gá mọ̀ yìí pé bọ̀bọ́ yẹn kò sí ọpọlọ kankan lórí ẹ̀ ó dẹ̀ ló jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ìwọ ò mọ̀ pé sọ̀rọ̀sọ̀rọ̀ àtolórin ọmọ ìyájọ ni wá àwọn tó ń kọrin àtàwa tá à ń sọ̀rọ̀ báyìí kátígórì kan náà lájọ wà ìwọ wá ń lọ sọ́dọ̀ àwọn ó mọ̀ wọ́n ní báwo ni bàbá yìí máa sọ wọ́n ní ọlọ́pàá àtajà awóráwo ni security làwọn méjèèjì ó wá ń lọ ọbẹ̀ yẹn number one níbi tó ti kọ́kọ́ bùkù jẹ́ wá advice ẹ̀ Awíkoko ibi tó ti kọ́kọ́ bùkù ìtọ̀sẹ̀ ló lọ yẹn mo rí ajá láti fat ibi tó ti kọ́kọ́ bùkù next time tó bá mọ̀ pé wọ́n tó lórúkọ tí àwọn èèyàn mo ní brother mi kan tó sọ tó fọ́ ọ̀rẹ́ lórí ìyẹn kan fọ́ ọ̀rẹ́ lórí kò fẹ́ gbọ́n sí ẹ lójú ni bóyá torí kò lè má bu irú búbù wa Awíkoko kò ṣe kọ́kọ́ fúnra wa yìí mọ́ ó ti di mọ́ọ́líkì yábìdí nì àwa gbà bẹ́ẹ̀ ni ìyá ká náà búdù wá ìyá ká náà síta wo ó wá lọ́bẹ̀ o rò pé o kàn máa wọnú kó máa bọ̀ ní ilé mi ní Amẹ́ríkà yìí wọ́n bí ẹ̀rẹ́ kó wá kọlẹ̀kùn mi ní ṣí fún ẹ kó jọ́ ọ̀rẹ́ mi jù bẹ́ẹ̀ lọ tí bá wá ti jọ ọmọdé kí ló dé àfọ̀rọ̀ tí mo ti mọ̀ pé àwọn yẹn àwọn máa báńgì ni wáyé tó ṣe fẹ́ ṣe bó ṣe popular tó Awíkoko ibi tó popular dé o wá ní ọpọlọ tó lè fi gbé kalẹ̀ yìí pé kó gba appointment lọ́wọ́ Ibrahim fúnra rẹ̀ gbogbo ilẹ̀ ní aago wọn lọ́wọ́ you can easily get Ibrahim charter number o wá ń sọ̀rọ̀ lára Ọlọ́run bá o wẹ́ẹ̀sì alájà o wá ń sọ̀rọ̀ lára ọ̀rọ̀ lára ló ń sọ tẹ́yìn yẹn bá gbọ́ torí mo kàn fẹ́ kẹ́ gbọ́ bẹ́ẹ̀ ni kí n tó ọ̀rọ̀ lára ló ń sọ mú bọ̀ náà ó wá ń sọ̀rọ̀ lára lẹ́nu ọ̀rọ̀ lára ló ń sọ lẹ́nu gbogbo ọ̀rọ̀ tó ń sọ ẹ̀ kò sí nǹkan tó fi bá ẹ̀kọ́ lọ ètò oníjàre Awíkoko má máa rìnrìn àbòsí mọ́ irú bó ṣe ń lọ́bẹ̀ yẹn jọ orí bíi ni kò sẹ́ndẹ̀ sí eléyìí tí mo fi ń pè é yìí ok ẹ máa rí ìsìn ẹ máa gbọ́ nǹkan tó sọ. ok ó ti wà níbí. nọ́mbà eléyìí ooo ní nọ́mbà yìí ok ẹ máa gbọ́ o ẹ gbọ́ díẹ̀ mbẹ́ ẹ jẹ́ ká sáré ṣe ká parí ẹ̀ ibi tó máa sẹ́ndẹ̀ sí o ti sẹ́ndẹ̀ síbẹ̀. òyìn ọ̀tá fojú bàlàwà náà ní káwá fi ṣe ní bàbá Ibrahim nílùú Ọ̀yọ́ wọn máa ń pè bẹ́ẹ̀ ní film village Ibrahim charter ní dẹ́ta débìlì ilé ni wọ́n lé wa. jẹ́ gbọ́. wọ́n ní àìsàn ọmọ náà lé normally ẹ jẹ́ ká sọ tọrọ fúnra wa èmi mẹ́lẹ̀ pé tí ẹ bá ń ṣe nǹkan dáadáa kò sí nǹkan tó bá àtàbá yìí. ẹ kò bá di. tó bá àtàbá sọ nípa ẹ̀ àwọn náà wà wúlò ẹ̀ bóyá lọ́jọ́ iwájú àwọn aláǹfààní láti wá ya fíìmù tàbí sinimá ń bẹ̀. ìyẹn lórí kò má kàn ń tà tẹ̀ ṣe bó ní nọ́mbà ẹ̀ lọ́wọ́. something we call location review so àkókò fẹ́ wo ìtàgé. bọ́dọ̀ follow protocol. but unfortunately bàtà débẹ̀ wọ́n ní kí la wá fún aláwa fún inspection so wọ́n ní àṣàn ẹgbẹ̀rún mẹ́wàá náírà 10,000 naira kò sí nǹkan méjì tí mo rí yẹn sí yàtọ̀ sí pé wọ́n fi ń lé àwọn èèyàn. ṣé ẹ ń gbọ́. fáwọn èèyàn to the best of my understanding because láti ọdún tó pé láti ń lọ ṣe. ẹjọ́ tó Ọlọ́run ẹjọ́ mo ti ní máa treat kéèsì yìí nítorí pé wọ́n charge ẹ̀ ó ní wọ́n fi owó lé àwọn èèyàn. ẹ gbọ́ tourist center ni o but in any tourist center o máa sanwó wọbẹ̀ tá a bá kọ́ tourist míì sí Ọ̀yọ́ o máa sanwó wọbẹ̀ o kì í ṣọmọ inú ilé lóòótọ́ bẹ́ẹ̀ ni kò ṣọmọ inú ilé because Ọ̀yọ́ tó lọ yìí gangan tó bá gbójú Ọ̀yọ́ ló gbà ni possibility wà káwọn boys fún ẹlẹ́gbàá gbogbo ilẹ̀ ti fi Aláàfin pa ọ̀wọ́ adédè ti dé kò sí wèrè ẹ máa gbọ́ lọ o. láti ṣàbẹ̀wò síbẹ̀ at any time níṣẹ́ bá fẹ́ gbélé tí wọ́n kọ́ síbẹ̀ lọ. tó o bá tiẹ̀ gbé. tí wọ́n tò síbẹ̀ lọ kì í ṣe bá ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn nǹkan tí wọ́n ṣe ń bẹ̀ bí kì í ṣe wípé àwa náà jẹ́ filmmaker a jẹ́ producer adẹ̀ tí ń gbọ́rọ̀ yẹn òkèrè tẹ́lẹ̀ pé tó bá dábàá Ibrahim àwa ni ká má dúró lórí pé wọ́n ní wọ́n sọ nìkan ká wá síbí báyìí lóòótọ́ ìdálò níṣèlú eégún ní gbowó òde ibìkan. ìwọ náà mọ̀. ó ní bí wọ́n ṣe tẹ̀lé oníkàlùkù. ẹni bóyá fi pàkúté múlẹ̀ lọ́wọ́. ó yẹ káwọn èèyàn wa
kí wọ́n máa consider ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń bọ̀ lẹ́yìn. ṣé ń gbọ́ ìdálù ní ìṣèlú eégún ní gbowó bì kan ó mọ̀ yẹn tẹ́lẹ̀. ṣé ń gbọ́. ibi tí wọ́n dé ni wọ́n máa ń sábà wò. ẹ gbọ́dọ̀ ibi tí wọ́n ti ń bọ̀. ẹ gbọ́dọ̀. wọn dẹ̀ wo ibi tí wọ́n ń lọ. wọn kì í wò gbà táwọn struggle àti ibi táwọn ti bẹ̀rẹ̀. wọn dẹ̀ kí wá rántí àtúbọ̀tán mọ́. ṣé gbọ́dọ̀. ibi tán dé yẹn. ṣe rí lára. nìkan náà ni wọ́n máa ń hámà lé lórí. ṣe rí lára. well ẹnìkan bá wa sọ̀rọ̀ bóyá àwọn ọmọọṣẹ́ wọn àbáwọn tó ń béèrè lọ́wọ́ wọn pé ṣé òfin tuntun nìyẹn ṣé rúùlù nìyẹn ó ní ẹ níbi tó ti wá insult wa pé táwa ti lè sanwó káyà máa lọ ó wà very very insulting. ó máa lọ ní tó bá sanwó Awíkoko what are you talking. because n bá wò dáadáa ẹni tó ń sọ̀rọ̀ yìí tó bá máa jẹ́ gbé ọmọ mi wájọ jẹ́ gbé and again ọ̀wọ́ díẹ̀. ìbọn ṣiṣẹ́ tiẹ̀ ni. wọn rí wá ń gbé lánàá wọn rí wá ń jẹta. ó jẹ̀bi. àdẹ̀bí káwá tọrọ owó tàbí káwá tọrọ owó. ó bá wa tọrọ owó. tí mo tó dáa tí Ibrahim Chatta ń ṣe ńlá ní káwá náà wá káwá gbé lárugẹ. n tó bá fi ṣẹlẹ̀ síwèé mi bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé how much more èèyàn tó rú ẹ̀ máa ṣẹlẹ̀ sí tí ò jẹ́ nǹkan kan tàbí tẹ́nìkan. ọ̀gbẹ́ni o máa sanwó wọlé ni kò sọ́fẹ̀ẹ́. ó ń bàjẹ́ ni náà. sẹ́yìn náà gbọ́ bóyá lójú ọmọ rẹ̀ lẹ́sẹ̀. ó dùn bàjẹ́ ó yẹ kó ń jẹ́ ẹlẹ́gba ni inú ọ́fíìsì ẹ̀ ló ṣì wà bẹ́ẹ̀ yẹn. kò kú kankan. ó jẹ̀bi. ó dẹ̀ jẹ́ nǹkan tó dùn mí because kíní kan ní wọ́n ń ṣẹlẹ̀ lọ́rọ̀ life mi èmi náà ò sí ní ẹni tó máa ń ro rẹ̀ fún kò sí nǹkan tẹ́ẹ̀dá kan ṣe ilé ayé tẹ́lómi ò lè ṣe. ṣé ti rí lára ti dé o ẹ máa gbọ́ bí o. ṣé ń gbọ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló sì tó padà máa ń ní mo máa ń sọ kíní kan kó ṣáájú mi ní lárí òtúmọ̀ sí kó ní lárí jù mí lọ. ṣé ti rí lára. ṣáájú mi kọ́lé òtúmọ̀ sí kó kálára ń bara. ṣé ń gbọ́. ṣáájú mi gúmọ́tò òtúmọ̀ sí pé wọ́n lo gúmọ́tò tó dáa jùlọ láyé. o lè lówó tó Ibrahim kó ṣọ́tọ̀. ó yẹ kó jẹ́ encouragement fáwọn tí ń bọ̀ lẹ́yìn ó yẹ kó jẹ́ encouragement fáwọn tí ò tí tí wọ́n ẹ̀sìn aspire. ẹ máa gbọ́ bí tó ti máa rojọ́ ọmọ rẹ̀ lẹ́sẹ̀ o. láti jẹ́ òṣèré orí ìtàgé. well láì bọ́ ní sùwà dédé egun. ó jẹ̀bi. kò dẹ̀ sí Yorùbá ní eégún fégún òòsàfòòsà bó bá ti wọ lóró ni ó ṣe nǹkan ẹ̀. olóní nǹkan ẹ̀ náà. láì ní mú ṣe nǹkan mi. ṣáà má wàá dógun lẹ̀. bóyá ìṣe tiwọn níbí nìyẹn adúpẹ́ lọ́wọ́ wọn ṣùgbọ́n ó jẹ́ dùn ọkàn ó dẹ̀ jẹ́ ìjákulẹ̀ ńlá. ó dùn. lóòótọ́ wèrè ní 100,000 tó lè fi sanwó èèyàn mẹ́wàá. ìwá síbi tèmi ò nítumọ̀ àwọn tẹ́bà tí ń bá ṣe tàbí tí kò nítumọ̀ kí ló wá fún. Ibrahim Chatta but normally àwọn tí wọ́n bá ń gbà ṣiṣẹ́ ó ní àwọn ẹ̀kọ́ tí èèyàn máa ń kọ́ wọn. ó kọ́ wọn ìwọ ló fọ́tò protocol. ó bàjẹ́ gan. ṣé ń gbọ́dọ̀. ìyẹn máa ní word of encouragement. ok báyìí làjẹ́ ń ṣe ń bẹ̀ yẹn o ìdí tó fà tó fi rí bẹ́ẹ̀ lélẹ́yìn because mo bèrè kí lè fẹ́ gba 10,000 naira fún. má sẹ̀ǹdẹ̀ síbẹ̀ yẹn sẹ́. tí n bá lọ sí Cairo ní Egypt mi ò rò pé màá san 10,000 kí n tó wo gbogbo nǹkan tí mo ń bẹ̀ ká tó máa gbé ní ká. ẹgbọ́n tó sọ oní tó ń bá lọ sí Cairo ní Egypt ẹjọ́ tó lọ lọ Awíkoko sometime ó yẹ kó máa fi ọpọlọ sọ̀rọ̀ when you are going to Cairo ní Egypt tó fẹ́ lọ wo nǹkan bẹ́ẹ̀ yẹn jọ́ torí Ọlọ́run ṣé ó máa gba Ilé Ifẹ̀ kọjá sọ́yọ́ wàá wá sọdá sí Ìbàdàn ó kàn máa gba mọ́tò débẹ̀ kì í ṣe pé ó máa ra tíkẹ́ẹ̀tì ẹgbọ̀tán kù díẹ̀ ẹgbọ̀tán mo ti ní máa ṣe ṣó lórí ẹ̀. káàtì ẹ̀sọ́ kan sọ pé 10,000 naira ní fún gbogbo wa ìyẹn ìbá make sense. ṣé ń gbọ́. normally àwọn artist ló ń ṣiṣẹ́ mi. ṣé ń gbọ́ ọ̀dì dìrín àti òpònú tó sọ̀ lábẹ́lẹ̀. ṣé ń gbọ́. àdúrà tí gbogbo ọmọ ìgbà ni pé kọ́lọ̀ gbé wa ga kọ́lọ̀ wọn fi ṣe wa bú wa kí wọ́n fi àjẹ wá di iṣẹ́ wa. akadọ́ra ogun pẹ̀ rí mi bí ìbínú rí mi ìbínú. ìbínú wèrè wo ló ń bí. torí pé wọn ránṣẹ́ pé wọn kọ lẹ́tà sí mi. ẹ kí ló wá ń wá ń bẹ̀. ojú mọ́yá. ẹ o ṣàyanjú náà ni. ojú mọ́yá ìkọjá yìí mo ṣe èmi náà kọ mi ì sí ìrìn rìn yàbẹ́ o mi ì rìn yàbẹ́. ìwọ náà tiẹ̀ mọ̀ pé ní ìyá lórin. àwọn èèyàn mi ló gbé mi rí o abẹ́ ìkọlẹ̀ ní kálọ̀ bàbá ẹ wo ẹgbẹ́nu sọ gbogbo yẹn dákẹ́ ṣáàṣì náà ti gbọ́ mo kàn fẹ́ kẹ́ gbọ́ àárín yẹn ni bọ̀bọ̀ yìí kò sí kankan kò ní ọpọlọ kankan ṣáàṣì gbogbo yín tẹ́ bá wo ọ̀rọ̀ ẹ̀ dáadáa ẹ rí kó ti fi ìlara sọ̀rọ̀ yẹn ó ti fi ìlara kún ọ̀rọ̀ ẹ̀ ẹjọ́ tó rọrùn tá a bá rẹ́ni tó lówó ẹ gbàdúrà kẹ́yìn ní tọmọ yín bá lówó ẹ má gbàdúrà kó lọ́lẹ̀ fún ẹ gbàdúrà ẹni tó ń bọ̀ lẹ́yìn ó lọ ganu sí ni bẹ́ẹ̀ ni Ọpẹ́yẹmí ó ganu sí ó dẹ̀ fẹnu kó bá bu àyà tí ọlọ́pọlọ pípé tó bá wà ń bí tó bá gbọ́ kíní dáadáa ẹ rí i pé bọ̀bọ̀ yìí ó ti fi ìlara sọ̀rọ̀ yìí ẹ rí i pé ìlara gidi ló fi sọ̀rọ̀ yìí ẹ gbogbo ọ̀rọ̀ tó sọ látìgbà tó ti bẹ̀rẹ̀ ó náà lé òun pé òun ṣọmọlé náà òun ṣọmọlé torí tó bá yẹ pé wọ́n wò ó pé ọmọlé ni ẹ ò ní máa bú gbogbo ọmọ Ọ̀yọ́ ó máa bú Aláàfin o ẹni tó tún kù tí mò ń retí inú wọn èmi ni mo sọ bẹ́ẹ̀ tí n bá rí Awíkoko 1-on-1 mi ì sọ ìkó tí n bá rí níbi irú ọ̀nà Ọ̀yọ́ wa yẹn àbí lọ́yọ̀ọ́ wà látàlá àwọn máa mú nǹkan lẹ̀. thank you ó dàbọ̀ wọ́n mi ti ń pè mí.
Yes, ẹ káàbọ̀ padà sórí ètò Lédìkè Ìfẹ́ Olúwa show, the baby of Yorùbá nation yìí tí gbogbo wa ní kò máa gbọ́dọ̀ bàjẹ́ torí kò sí ibòmíràn tí a lè lọ, àjò lè dàbí ilé, ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan, gbé kébì gbé, ó yá kájọ gbé kébì gbé, ó yá kájọ gbé. Yorùbá nation no going back, Yorùbá nation no going back, no retreat, no surrender. Ẹ wá rajà, ṣé jewelries ní kí n show yìí dàbí èwo yóò bọ tó bá yẹ kí n show yìí, mo bá wà confused, èwo ni ká show yìí, ṣáṣọ ni ok, ẹ máa pè àbí àbàrẹ̀tí kọ́ yìí, ẹ pè kájọ ṣe fídíò kọ̀kẹ́ wá select, ẹ jọ yín tẹ bá ti rẹ́dí àti rajà ní ká pè mí, mo fẹ́ lédùmarè bẹ̀yìn, ẹ ní dáàbò, ẹ ní gbogbo àìsàn láyé yín, ibi òdìdé báyìí, ìdààmú òdìdé báyìí, wàhálà òdì ṣẹlẹ̀ sí yín, ẹ̀yin tẹ bá ti mọ̀ pé yes ẹ ti rẹ́dí àti rajà, ẹ jọ ẹ pè mí, aṣọ wà bí àwọn aṣọ tó dáa, tọkùnrin wà tóbìnrin wà, ẹ̀yin tẹ bá ti fẹ́ ni, ẹ dẹ̀ má gbàgbé láti subscribe sí YouTube channel wa, tẹ́ bá tẹ lè comment, ẹ kàn bá wa like àwọn ètò tá a ṣe yìí, ẹ kàn bá wa tẹ like, ẹ bá wa tẹ top up, ẹ bá wa fi sí, ẹ dẹ̀ má gbàgbé láti tọ notification bell yìí sílẹ̀, ẹ ṣeun gan, ire o.